olùkọ́ àtúwọ̀n ní èdè tí wọ́n bí yìí àtúwọ̀n ní kọ̀ọ̀ṣù wáyàwé kọ̀ọ̀ṣù bọ́lá ilé àkọ́lá tó tọ́jú wa lọ́bẹ̀ sí wa. Bákan náà ni mo fẹ́ lórí ọ̀fẹ́ yìí láti kí pásítọ̀ mi evangelist Jésù gbèrè mẹ́rin. Ẹ̀ka pàtó fún Jésù. Gẹ́gẹ́ bí àti ṣe ìbéèrè rẹ̀, ìṣòro tí a ń ṣe lónìí àfi ń gbáradì ni. Ṣùgbọ́n ní alẹ́ yìí, Olúwa ní iṣẹ́ ńlá kan tó fẹ́ ṣe nínú ayé wa. Ìyìn ló sì fẹ́ ṣiṣẹ́ yẹn. Nítorí náà kó tí mo mọ̀ wá bí ẹ̀ tí kò wá sí iwájú àti bàbá wa àlejò ẹ̀ka pàtẹ́wọ́. Ẹ jọ̀wọ́ ẹ bá mi fún àwọn máìkì nítorí èyí tí ẹ wà nílé ẹ ní sọ̀rọ̀ sókè.
fò sókè. Hallelujah méje tó ní lọ́wọ́. Let's go. Sórí nínú olóko mẹ́ta yẹn á kọ́ láì bí ọwọ́ yẹn sókè. Do you really know the meaning of that song? Ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀dùn ìrọ̀ ti sọ di ohun ètùtù. Am I really talking? Ṣùgbọ́n Bíbélì pé a fà á bí ọ̀pọ̀ àdúrà fúnpa. Ìnà àlàáfíà rẹ̀, ìnà àlàáfíà mi, ohun gbé ní ara rẹ̀. Òun ló fún mi ní oyè àásìkò tí kíkò lábí jẹ lánàá. Ọlọ́run tí ò jẹ́ kó di ohun ètùtù. Ọlọ́run tí ò jẹ́ kó di ẹrọ ẹbọ. Why do you want me to someone? Ẹlòmíì, wọ́n lọ́kọ̀ ọ̀pọ̀ ẹja lọ. Wọ́n tó dẹ̀ ṣe bá kú. Onígbé wọ́n ti fi ṣe tuntun. Ṣùgbọ́n náà fún ara rẹ̀, ó bí ara rẹ̀ kalẹ̀. Ó fi ara rẹ̀ ṣe tuntun. Kéèmì àti wọ́n kìí mọ́ Let's go. You are going to shout at the top of your voice. Am I talking to someone now? And be on one year sókè. Be on home when tí o wọ̀ rẹ̀ bá fi wọlé tẹ́lẹ̀ ọ̀yọ́. Now let's go. Somebody shout hallelujah. And you don't see ọba ọba. Ẹ pariwo ògo sí. Honestly, I want to say good morning, everybody. Good morning, Mama. Good morning, Mademoiselle. Bonjour, Mama. Bonjour, Papa. Bonjour, Mademoiselle. Ça va?
bless you. And I want to greet our father, our pastor here, Pastor Jesus Baby, Alasheji Aichi. Are you clapping at all? I want to celebrate Grace. I want to celebrate all the choir, and I want to celebrate my darling brother, Anjiboye. Where is he? Merci. As you are clapping, pushing back the one. The percussionist, I celebrate you. I can feel you. I have been feeling you. Oh my God. Merci. I celebrate is it Mega? Mega. Merci. Merci. Hallelujah. So, and I want to celebrate my darling husband as well. Merci. Hallelujah. Oh, Sayo and Co. Us, we bring greetings from Nigeria. Yes, we bring Nigeria. Greetings from Nigeria. Mama Jora last Monday, my name is our global father will be very much around here in Abidjan. So oh my God, it's going to be breakthrough galore. We are not here for fun. We are here for the business of our father. Yes. Let somebody shout hallelujah.
ṣe lé. Kí mo wá yẹn duplex. Dífọ̀dọ̀ ẹ ṣe ju bí mo ṣe lọ lọ. Ẹ ṣe ju bí mo ṣe lọ lọ. Ọlọ́run mi tó gbé nígbà ọdún. Ẹ ṣe ju bí mo ṣe lọ lọ. Àwọn sọ̀rọ̀ ẹ̀ ọ́. Ẹ ṣe ju bí mo ṣe lọ lọ. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ ṣe ju bí mo ṣe lọ lọ.
sọ̀rọ̀ bí ẹrú láàmú. Àbí ẹ̀rọ máa tẹ́ bí mọ̀, padà lọ síbẹ̀ lọ sọ̀rọ̀. Ẹgbẹ́ ọ̀rọ̀ àṣẹ ìmẹ́rin. Revelation 12:11 wípé wọ́n ṣẹ́gun rẹ̀ nípa ìjọba àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn. Olúwa ẹni tó bá ṣàmì kó dá. Ẹ̀rí rẹ yóò kéde wípé Olúwa ti dọ́dọ̀. Rántí
òun ṣe. Tó bá ti bẹ̀rẹ̀ kúrò lọ́wọ́ fún ṣáá. Sí ẹni tí náà máa fi kí ló dé? Ẹni kí náà ní a. Wọ́n yìí náà ṣé mo complain o complain? I don't complain. Ṣùgbọ́n ní ọjọ́ àfiyèsí Anna rí wípé òun kù síbi kan. Ó wá lọ síwájú pẹpẹ olùkọ́ náà. Wọ́n ti rí wọ́n ní ìskáàsì Ísírẹ́lì fún èyí ní ọ̀rọ̀ máa fún ẹ̀kú bí ọwọ́ mẹ́sàn-án. Mo
good to go? Are we good to go? Then I will now sing that song. Think you better than any beer, think back to your phone, our calling. Oh, what a wasted investment. Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ló ti di wasted investment nítorí àádá. Wọ́n ti torí nǹkan tí wọ́n fẹ́ jẹ, wọ́n ti sọ nǹkan tí wọ́n fẹ́ jẹ dànù. Bí ọmọ yẹn sùn, à ń lọ nígbà kejì. Àlàbálá ni mo ẹ sọ̀rọ̀ sókè. She was so comfortable. And no, there was a particular time a man of God was passing by. And she told her husband, and she said, "Oh, you will take a Lord." Jẹ́ ká ṣe kékeré pọ̀, ẹ bá láṣẹ ìgbà. Ángẹ́lì bọ̀ wá kí. Ìrànlọ́wọ́ rí gbọ́ Olúwa ní ẹnu òun. Ángẹ́lì ìrànlọ́wọ́ pọ̀ wá. Pé ìlú téèyàn ò bá ní kò lè fún yọ. I have what I am giving. Mary talking to me. Ó wá jí ọjọ́ kan. Gehazi àti Elisha, they were deliberating on that woman. Láàárọ̀ olóore máa dẹnu rẹ̀sì. Láàárọ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ ìkọlọ́ọ̀kù. Ṣé káfí oníkáfí ṣe káfí. Àmárí yẹn sọ nítorí ẹ̀ láàárọ̀ àwọn olóore gbọ̀rọ̀ wọ́n máa dẹnu rẹ̀sì. Messing with single women. Wà ní gbogbo yẹ wípé òun kò ní ọmọ. Ìyá sì wà lọ́ba wípé ṣó fẹ́ ká sọ ọ̀rọ̀ rẹ fún ọba. Ó máa ń rìn èmi gbé ní. Ó máa ń ké èmi gbé ní àárín àwọn èèyàn. Lọ́wọ́ tó wà nínú àwọn ìtọ́jú sọ̀rọ̀. Lọ́wọ́ sí pẹ̀lẹ́. Ó tó sọnù láyé ó sọnù láyé. Bí orúkọ bàbá ní orúkọ tí ọmọ àánú dára. Ṣé ní àwọn tó wà òkè bí kojú àwọn bàbá àtàwọn màmá àti bí àìjọ. Èmi ò bẹ́ẹ̀ ti wà ókè. Bí àìjì ti wà ókè bó ṣe. Èyí tẹ̀ ti wà ókè ẹ̀ka ìlera. Wà á lọ nígbà. Ìgbọ́n sọ̀rọ̀ sẹ́ẹ̀. Ìgbọ́n yẹ kó ti ní. Ìgbọ́n wà ló yẹ kí o ti ti lè sí. Ohun tó yẹ kó o ti tó yẹ kébì náà ti ní kó o ti. Ìyí wákàtí ó ṣàlàyé ẹ̀wọ̀n pé
m'a sauvé. Il m'a sauvé. C'est sacrifié pour moi. On ne veut pas que je sois